Ta ló sùn? Ẹ bá ń jí o. Kí ló ṣẹlẹ̀? Gbogbo akọ́lápátá la máa kú. Mo ní plans with plenty ideas. Ẹ̀wọ̀n! Not be prison with that. Ẹ̀wọ̀n na prison. A lot of corrupt activities are going on daily. American lady. That America ló ti wá ní. Ṣé nígbà tí wọ́n pín ẹ mọ́ òkò jẹ tó máa sọ̀rọ̀ sókè sí? Kò kàn mí. Nǹkan tí ò bá ti kàn mí mi ò kẹ́ ń dá sí. These guys are dangerous. Sórí tó bá fẹ́ pẹ́ náà gbà yìí, tí ò dẹ̀ fẹ́ kẹ́mi ẹ̀gùn dáadáa, wà á fi gbígbọ́ ṣaláìgbọ̀, wà á fi rírí ṣaláìrí o. Tó bá ti ẹ̀rọ tèmi Táyọ̀, ló tí ó mọ́ wa. All the great men in history were ex-convicts. Now tell me, does that make them less of an icon?